Hello, ẹ̀yin èèyàn mi. A dúpẹ́ 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 o. Ìdùnnú ṣubú layọ̀ ní àwọn bàbá rọ́pò, pa rọ́pò. Tá bá ń gbọ́ pa rọ́pò, bàbá Ọọ̀ni of Ifẹ̀. Àwọn náà ń pè ní pa rọ́pò. Hey, this is wonderful. Wọ́n ní bàbá yẹn surprise Naomi lánàá o. Valentine, àná Valentine. Wọ́n lọ surprise Naomi. Ẹ̀yin tẹ́ ń sọ pé tọ́sọ̀ sọ pé Naomi ò fẹ́, ó ti fi Ọọ̀ni lẹ̀. Who told you? Ẹ bá mọ idán tó ń lọ lórí ìta, ẹ ní máa sọ orúkọ bẹ́ẹ̀. The best of the best, ìyàwó kábíyèsí, ó ní Naomi. Bàbá rọ́pò, pa rọ́pò, ìyẹn bàbá Ọọ̀ni. Wọ́n ní tí ẹ bá wo huge surprise, huge gift tí bàbá yẹn lọ fún ọmọ ẹ̀, Tádé ní ká wò ọmọ ẹ̀. Tádé ní ká wò. Kì í máa ṣe kékeré o. Wọ́n ní huge amount àbí huge, wọ́n sọ pé amount, wọ́n ní huge surprise package ló lọ fún wọn ní Àkúrẹ́ lánàá láti lè compensate Naomi. Torí òun ni bàbá yẹn fẹ́ tọkàntọkàn. Torí ẹ ní ó nígbà tí gbogbo awuyewuye ọ̀rọ̀ Naomi àti kábíyèsí nígbà tó wà láàfin pé bàbá yẹn ṣe gudugudu méje yàyà mẹ́fà. Pé kábíyèsí ló kàn jẹ́ pé ẹni tí wọ́n bá sọ fún ọ̀bàjọ́ pọ̀ ni. Wọ́n ní bàbá yẹn ṣe akitiyan, ó ṣe gudugudu méje, ó ṣe yàyà mẹ́fà kí Naomi má ì tí ì lọ. Pé ṣùgbọ́n up till now pé inú wọn ń dùn gẹ́gẹ́ bí wọ́n ti fẹ́ fa Naomi padà. Naomi ò ṣe ní padà. Naomi ò ṣe ní fẹ́ kábíyèsí padà. Ṣé òun nìkan ló fẹ́ dátọ́ Tádé ní ká wò? No, torí Tádé ní ká wò ni gbogbo èèyàn sọ pé náà ni wọ́n ṣe ń dùn torí àwa ò sí nídìí ìbàjẹ́. A lè sí níbi àbòsí torí gbogbo wa náà lẹ́yìn. Wọ́n ní ẹni tó máa fẹ́ ṣe rere kó yọ̀ fún ẹni tó ń ṣe rere. A kàn dìde sọ pé ṣèbí kábíyèsí ò fẹ́ mọ̀. Kí ni effort wa? Àwọn onídídùn ọlọ́rẹ̀, àwọn onídídùn aláyọ̀. Kí ni effort wa? Táà ní sí nídìí ìdí pé kó lè dà. A gbọdọ̀ wà níbi tó lè rí ibi tó máa dà. Tí olórí Naomi bá tẹ̀ sọ pé òun ò fẹ́ kábíyèsí mọ́. Ṣé ó yẹ kó gba ẹnu wa? Kò yẹ kó gba ẹnu wa pé ṣèbí kò fẹ́ mọ́. Is it a crime? Àwọn tó tẹ̀ bímọ mẹ́fà tó fọkọ lẹ̀, wọ́n padà bọ̀ wá tọ́jú àwọn ọmọ wọn. Mo rí ìyá kan tó bímọ fún ọkọ. Ilé ayé yìí náà láti rí. Ó bímọ fún ọkọ, ẹyọ kan ló bí fún kó tó fi bàbá yẹn lẹ̀. Ó dẹ̀ fọkọ ẹ̀ yẹn lẹ̀, ó lọ fẹ́ ọkọ mi. Ó bímọ 4 síbẹ̀. Nígbà tó wá yá, ọmọ yẹn ti ń dàgbà, ọmọ yẹn ti fẹ́ tó, ó ti finish secondary school. Tó bá lọ wò ìyá ẹ̀ nílé ọkọ ìyá ẹ̀, nílé ọkọ ibi tí ìyá ẹ̀ ti lọ fọ́kọ. Tó bá ti lọ wò, ló bá ní màámi, òun ò mọ ìdí tẹ́ fi bàbá àwọn lẹ̀. Ó jẹ́ mọ̀ pé ṣe ni woman yẹn. Ǹkan nígbà tó òun ò sàn, tíwájú ó bá ṣe lọ, ẹ̀yìn á ṣe padà sí. Woman yẹn láti padà lọ bá ibi tó bí ọmọ kan sí. But ó tó wá dé, bàbá yẹn ó ti wà unfortunate. Kó tó padà sọ́dọ̀ bàbá yẹn. Ìyàwó tí bàbá fẹ́, ìyálé ẹ̀, ìyẹn náà ti dàgbà. Torí ó ní ìyálé ń bẹ kó tó fi bàbá yẹn lẹ̀. So ìyálé yẹn ti wá ṣe kíni, bàbá yẹn ti wá fọ́ lójú. Bàbá ò ríran mọ́. Bí ọmọ yẹn ṣe wá ní bàbá kó wá lọ tọ́jú bàbá òun, kó lọ tọ́jú bàbá. Ó dẹ̀ fi young man tó fẹ́ lẹ́ wá padà sọ́dọ̀ ibi tó ti bímọ àárọ̀. Ẹ jẹ́ mọ̀ pé pẹ̀lú bí bàbá yẹn gan ṣe já ilẹ̀, bàbá yẹn obìnrin yẹn tó wá lóyún kan, ó lóyún tẹ̀lé ọmọ kan tó bí síbẹ̀. Ó tún lóyún tẹ̀lé, ó wá bí ọmọ yẹn. Ó dẹ̀ bí lọ́kùnrin, wọ́n jẹ́ méjì. Ó dẹ̀ wá jókòó bẹ́ẹ̀. Ó dẹ̀ make sure pé
ó tọ́jú ọmọ ẹ̀ yẹn tó bí. Ìyẹn ti wá lọ sí, ìyẹn lọ sí yunifásítì, ó ṣe kíni. Bàbá yẹn, torí bàbá yẹn lówó, ó tọ́jú bàbá yẹn níbi tó ń tọ́jú ọmọ yẹn, tọ́jú bàbá yẹn dé. Gbogbo àwọn ọmọ tó bí sọ́n ṣe ni gbogbo wọn tún padà wá fẹ́. Wọ́n á bá níbi tó ti ń fẹ́ bàbá padà. Bàbá yẹn tó wá, owó bàbá yẹn náà fi ń tọ́ àwọn ọmọ yẹn. Wọ́n tún fi tọ́ àwọn ọmọ tó bí síta. Kí lójú òrìrì, kí lèèyàn wá nílé ayé, kí ló wà nínú ilé ayé yìí tá a rí rí? K'Ọlọ́run má jẹ́ kójú wa rí ibi, dáadáa lójú wa máa rí. So wọ́n sọ pé, àwọn tó ń sọ pé ṣèbí Naomi ti fi bàbá lẹ̀, ó tí a ti fi kábíyèsí lẹ̀. So ká má sọ̀rọ̀ nípa Naomi mọ́. Kí ló dé tí a ní sọ? Àwọn onídùnnú ọlọ́rẹ̀, àwọn náà máa ń sọ wípé, wọ́n máa ń rí ìdí ìbàjẹ́ tó máa sọ pé kí ni? Kò sí nǹkan tó fẹ́ fi tẹ́ wọn lọ́rùn, wọ́n máa ṣátà nǹkan ni tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. So bí Naomi ṣe rí gift gbà lọ́wọ́ bàbá ọkọ ẹ̀, wọ́n ń ròyìn bínú Naomi ṣe dùn nígbà tó rí bàbá ọkọ ẹ̀. Ó lóun wá fi yẹn, ṣé mọ̀ pé surprise package ńlá náà sọ pé ó ṣe fún Tádéníkáwò. Ó lóun ṣe torí Tádéníkáwò. Torí Tádéníkáwò yẹn náà ni kábíyèsí máa wò láti mú olórí padà. Kò sí ìtọ́ olórí ò tí ì fọkọ mi. Ó ní 100% right. Ẹni tó dẹ̀ fẹ́ ìyàwó ọba, ó waste time rẹ̀. Torí kò sí ni. Ọba ń gbálẹ̀ ohun gbogbo. Àtẹni tó fẹ́ ìyàwó kábíyèsí o. Àti ọmọ tó bá bí fún ẹni tó fẹ́ ìyàwó kábíyèsí. Kábíyèsí máa gbẹ́sẹ̀ lé gbogbo wọn, máa dá nǹkan ẹ̀ padà. After all, kábíyèsí kọ́ ló lé Naomi. Naomi ló kàn, kò dẹ̀ sí arẹ́ má jà, kò dẹ̀ sí ajá má rẹ̀. Naomi ló kàn bínú tó sọ pé nǹkan tí kábíyèsí ṣe fún òun kò tẹ́ òun lọ́rùn, kò ṣe gbá kò ṣàwò. Nígbà náà wà ńkọ́, kí n ti wá? Tí onífẹ̀ẹ́ bá sọ pé òun yìí nífẹ̀ẹ́ nǹkan, kí ni ti wá? Tá bá rí rere á sọ, tá bá dẹ̀ rí tó kù díẹ̀ káàtó á sọ ká lè yí padà sí rere. Bó ṣe yẹ kó rí nìyẹn. So ẹ má jẹ́ ká fi gbogbo ẹnu máa sọ wípé kí náà rí lára olórí ọ̀hún gan. Ṣèbí kábíyèsí kò ṣáà sí nílé kábíyèsí mọ́. Kò sí nílé kábíyèsí, ṣẹ́yìn lè fẹ́ bá wá ìfẹ́ yẹn padà sí. Tí kábíyèsí bá sọ pé òun yìí nífẹ̀ẹ́ ìyàwó, ṣẹ́yìn lè máa sọ pé ó tì ó. Ìfẹ́ yẹn ò gbọdọ̀ wọ inú kábíyèsí mọ́. Ẹ kàn ń tanra yín jẹ. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ mi nínú Olúwa, tẹ́ ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ àlàyé dáadáa láti fi ṣe àríkọ́gbọ́n. Kò sí nǹkan tó wà nílé ayé yìí tí èèyàn ò rí rí láyé yìí, tí ò rí rí. Àfi ìtọ́lọ́run ò dá. Pẹ̀lú lórí ilẹ̀ ayé yìí, gbogbo nǹkan, Bíbélì ti sọ wípé gbogbo nǹkan tóun bá dá pé dáradára ni. So ẹ̀yin èèyàn mi tí ẹ wà pẹ̀lú mi, tẹ love mi, Ọlọ́run á love ẹ̀yin náà. Tí n bá ń sọ̀rọ̀, ẹ má rò pé bóyá mo ń ṣe àhesọ. Nǹkan tó ń ṣẹlẹ̀, òun ni mò ń gbé wá sí etí gbọ́ yín. Tó bá dé ìyá ṣá, ẹ bá mi subscribe, kẹ bá mi like, kẹ̀dẹ̀ bá mi subscribe. At the end of kẹ̀dẹ̀ bá mi share. At the end of the day tí n bá tún rí ohun aláyọ̀ tó tún ju bẹ́ẹ̀, tó tún jẹ mọ́ nǹkan tó dùn, màá tún mú wá fún yín. Kí a lè máa update ara wa. So wọ́n ní kí àǹfààní ara wa kó wà títí, àlàáfíà kó wà títí. God bless you all. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Bye.